Táíwò Adégbòdù olórí ẹ̀mí ẹgbẹ́ Adégbòdù Twins ó mọ̀ jáde láyé o. Ọlọ́run bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere. Táíwò Adégbòdù tó jẹ́ ọ̀kan lára àwọn ìbejì olórin ẹ̀mí nì Adégbòdù Twins ó ti kílẹ̀ ayé yìí kó dìgbà ó ṣe. Èkejì rẹ̀ Kẹ́hìndé Adégbòdù ó mọ̀ ló mọ̀ fi ìkéde ikú Táíwò léde lónìí ọjọ́ ìsinmi Sunday. Nínú àtẹ̀jáde kan tó fi léde pẹ̀lú ìbànújẹ́ ìní ọkùnrin náà fi kẹ́dùn ikú èkejì rẹ̀ ọ̀hún lójú òpó Facebook rẹ̀. Ó ní Táíwò, kí ló dé tí o fi máa fi èmi àtàwọn ọmọ rẹ sílẹ̀ láì kọ́kọ́ dágbére? Ọkàn mi gbọgbẹ́. Olúwa, báwo ni o ṣe fẹ́ kí n gbé ìgbé ayé mi láìsí èkejì mi? Ọlọ́run, kí ló dé? Èyí kọjá agbára mi. Wàyí o, ọkùnrin náà kò sọ ní pàtó ohun tó ṣokùnfà ikú Táíwò tàbí àkókò pàtó tó mọ̀ kílẹ̀ ayé kó dìgbà ó ṣe o. Táíwò àti Kẹ́hìndé Adégbòdù ó mọ̀ jẹ́ gbajúmọ̀ olórin ẹ̀mí tí ọ̀pọ̀ èèyàn fẹ́ràn láti máa gbọ́. Ọ̀pọ̀ ló fẹ́ràn orin wọn látàrí àwọn ọ̀rọ̀ ìṣítí tó fi mọ́ àwọn àṣà àlùjọ wọn pẹ̀lú. Yàtọ̀ sí ilẹ̀ Yorùbá, àwọn èèyàn tún máa ń gbádùn wọn. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń jó sí orin wọn káàkiri Nàìjíríà àti káàkiri àgbáńlá ayé. Lára àwọn orin Adégbòdù Twins tó milẹ̀ tìtì ìní àdúrà mi gbà, ìgbàgbọ́dùn, unchangeable changer, òrùka ìgbéyàwó, ẹ̀mí mímọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rere, kó má ṣe kú èmi àti yín náà ní kóyákóyá. Àdúrà gbà Olúwatóyìn ló ń jábọ̀ láti kan ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí, àmín.